Africa Content TV. Ẹ̀ka tó méjì tó bẹ̀ nínú tiwájú ní lábàkàmì àlàbí ọ̀lọ́ wọn ò lè rí làbàkà níbo.
delight tọ́ba bí yẹ pàgà tọ́ba bí yẹ pé kí lè lórí ẹsẹ̀ ẹ̀ṣẹ̀ gan ọkọ̀ alájà ìwọ̀n aláṣọ òfin fún ọ̀rẹ́sì báwọn tí wọ́n ṣe celebrate very soon. You are ambassador ọdún mẹ́jọ. You are ambassador for good 8 years. Twice. You are ambassador. Very soon, Jesse. The one about only culture in Nigeria. I love this. What do you know that show me? If I'm going to go no one. Ìgbà táwọn àwọn alágbàmọ́ àti wọ́n tún lè dúró, wọ́n tún jápa. Àwọn lè ṣe dúró kúlé bá àti wọn ìjọra mọ́wọ́ wọn. Torí mo mọ́wọ́ wọn ni. Ìgbà wọn bá wọn bẹ̀rẹ̀ kúlé bá àti wọn. Káwáká, Reverend Pastor Tony Lodi, Nice, Òrìṣà Fẹ́mi. Pazoraki, Fino, Tiwa Savage, Jodino, Ilode, ṣé wọ́n ní kọ́ ọ́ ní ara bíbá? Kálọ́ tó dé ṣé mi rí ìbọ́ni? Wọ́n ní wọ́n ní ní ìgbà ìgbà o. Lóyà, ìbúra àwọn ìbújó. Pàṣẹwà, Ekutori ni rẹ̀ tó kí, ìpín tó bá tó lè tó fi mọ́. Wọ́n ní torí tí wọ́n bá a sùn wọn nìkan náà kọ́. Ilé-iṣẹ́ kí ni wọ́n ní music and tó ń bọ̀. Gọ́ọ̀mẹ̀ntì àwọn náà sẹ́wọ̀ ìgbẹ́ta kámú. Ẹ̀kọ́ ní kọ́kọ́ ẹjọ́ ẹ̀ níbi ìgbàdúgbò. Iṣẹ́ láti fi ìmúra ọ̀rẹ́ rẹ̀. Wọ́n lọ́wọ́ fẹ́ láwọn tó rà lábí. Tàbí ará dúró. Ọjọ́ náà ní ẹ̀rọ. Go,